Ah, ní wákàtí tá a wà yìí, ẹ̀yin ènìyàn mi, mo kí yín pé a kú òǹgbẹ, ẹ̀mí yóò ṣíkà oṣù lágbára Ọlọ́run ọba tó nílé ayé yóò tẹ́wọ́ gba gbogbo ìdírẹ̀bẹ̀ wa nínú oṣù Ramadan yìí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Bọ̀ eléyìí tó jẹ́ kókó pàtàkì tó sáré bọ́ mi wá sórí ìkànnì gẹ́gẹ́ bí àdéhùn tí mo ti ń ṣe bọ̀ látẹ̀yìn wípé mo fẹ́ mú ètò ńlá kan wá. Ètò yẹn gbà mí ní a lot of research, ó gbà mí lómi, ó dẹ̀ gbà mí àkókò. Òun ṣe nǹkan tó mú kan lè kú gírí wá lójijì because ọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tá a wà nínú ẹ̀ ni, ọ̀rọ̀ nípa Nàìjíríà yìí ni, pé kí ló dé tí nǹkan fi ń rí bó ṣe ń rí yìí. Kì í ṣe àìmọ̀ ṣe wa, kì í dẹ̀ ṣe pé àbí wọ́n ṣépè fún orílẹ̀-èdè pé kó mọ̀ níyànjú. Mo nígbàgbọ́ pé yóò padà níyànjú. Àkókò tí ó níyànjú náà ló ń bọ̀, ló jẹ́ ká lè mọ mú àwọn ètò tá à ń mú wá yìí lọ́kan òjọ̀kan. Mo kàn fẹ́ kẹ́yin olólùfẹ́ wa, especially lórí ìkànnì yìí, kí ẹ wá àkókò láti tẹ́tí gbọ́ àwọn ètò tí mo fẹ́ mú wá lénìí. Níbi tí ìkùnà ti wá nínú ìrìn àjò orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí ó bá ẹ̀yà kọ̀ọ̀kan wí lórílẹ̀-èdè yìí nípa tó ní kálukú ti kó látẹ̀yìnwá níbi ètò ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Eléyìí tó jẹ́ ìṣòro tó pọ̀ jù ńbẹ̀, ó ní ọ̀kánjúà ló pọ̀ jù. Ọ̀kánjúà yẹn dẹ̀ ní àbá àwọn ìran tó lọ́kánjúà àbá wọn wí. Ní tó fa ìṣòro sínú ayé orílẹ̀-èdè yìí, ó ní Britiku tó colonize wa. Àwọn ni ẹjẹ́ àbáwí púpọ̀ nínú gbogbo ìṣòro tí Nàìjíríà ń kojú lénìí, British ló dálẹ̀. Tí Yíbò ò fẹ́ rí mí Yorùbá lákìtàn, tí Haúsá ò fẹ́ rí mí àwọn ará Nupe, wọn ò fẹ́ rí látàn, kódà wọn ò fẹ́ gbọ́hùn pé Yorùbá àbí Yíbò ń exist. Kì í ṣẹ̀bi tiwọn, níbi tó le débi pé Yorùbá náà wọ́n ń wá ọgbọ́n àti tàtayọ pé bó ni wọn ò ṣe ní jẹun mógún. Òun ló fa gbogbo rẹ̀ tẹ́lẹ̀ tí Yorùbá náà rìn. Kíní yẹn wọ́n kọ́ wa nígbà tá a wà níléèwé, wọ́n ń pe kíní kan ní divide and rule. Divide and rule yìí kò sí ìlú tí British tó colonize tí wọ́n fi pattern yìí síbẹ̀. Àwọn dẹ̀ nìkan ni wọ́n wà nínú àwọn òyìnbó tó colonize àwọn èèyàn tó fi irú nǹkan bẹ́ẹ̀ lọ́lẹ̀, tó dá ọgbọ́n àyínnìke àti àgàbàgebè ni wọ́n gbogbo ibi tí wọ́n ti ṣètò ìlú ní British fi sí. Even tó fi mọ́ Amẹ́ríkà tó jẹ́ pé British colonize. Ṣùgbọ́n tó jẹ́ kí Amẹ́ríkà tètè bọ́ nínú ẹ̀ ni pé èèyàn funfun pọ̀ ju èèyàn dúdú lọ ń bẹ̀. Èèyàn dúdú ní ìwà tiwọn tó yàtọ̀ nínú gbogbo ìyàtọ̀ Ọlọ́run dá sórílẹ̀ alààyè. Ṣùgbọ́n èèyàn funfun àtò làwọn máa ń wá àti ojútùú ìṣòro tó máa ti lè discover pé problem ní kíní. Èèyàn funfun ní ẹ̀mí pé báwo la ṣe fẹ́ yanjú rẹ̀ tá a fi rí ègún yẹn parẹ́. Ó ní ò jẹ́ kí wàhálà British yóò jẹ Amẹ́ríkà lógún, ní ò jẹ́ kó ba Amẹ́ríkà jẹ́, ní ò jẹ́ ó fọ́ dọ̀la, tí wọ́n fi gbà kí èèyàn dúdú ó ṣèjọba téèyàn funfun náà dẹ̀ ń ṣe. Despite pé àwọn náà wọ́n sì ń ṣe ẹlẹ́yàmẹ̀yà lọ́dọ̀ wọn, bó ti lè kórè bọ̀ wọn ṣe láṣẹ hàn bíi tiwa ń bí. Kí wá ní àkóbá tí British ṣe fún ètò ìdàgbàsókè òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà? Ọ̀rọ̀ pọ̀ ń bẹ gidi gan. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ bá mi ká lọ. Ibi tọ́lọ́run bá ní kí n tì í délé ní continuity máa wà lórí ètò tí mo gbé dání tí mo fẹ́ ṣe. Continuity máa wà. Àwọn NEPA, ara àwọn ìṣòro tí British dálẹ̀ lórílẹ̀-èdè yìí nìyẹn. NEPA sáré gbéná lọ gbàm. Àtún ti sáré generator ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Èyí kì í ṣe
èyí kì í ṣe ètò kan tí ó kàn wá briefly, ètò ńlá ni tá a sì fẹ́ káwọn èèyàn ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ share ètò yìí nítorí ọ̀la mo mọ̀ pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ lénìí kò ní kúrò lórí ìkànnì láyé táyọ̀ fi parẹ́. Mo fẹ́ káwọn àrọ́mọdọ́mọ ó bá torí tàn ńlá ni. Kí ló fẹ́ mú tàn yìí wá ni pé mo rí wípé ní school wa láwọn iléèwé wa especially ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ látijọ́ ní secondary school history wà bọ̀ ń sojú wa náà ní history fi ń kásẹ̀ kúrò ńlẹ̀ ká tó kúrò secondary school kó tó ti pa àwa lọ science tuition láti ń rí sáì pé kò fẹ́ sí nǹkan tó ń pè ní history mọ́. Wọ́n ti mú ètò ká sọ ìtàn àbí ká mọ̀ nípa bí ìṣẹ̀dálẹ̀ orílẹ̀-èdè yìí ṣe rí wọ́n ti ń parẹ́ díẹ̀díẹ̀ nínú curriculum wa. Wọn ò fẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè yìí mọ̀ nípa bó ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò. Yorùbá dẹ̀ máa ń pa òwe kan pé ẹni tí ò bá mọ ibi tí ń bọ̀ at least ẹni tí ò bá mọ ibi tí ń lọ ó yẹ kó mọ ibi tí ń bọ̀. Mo ṣe yẹ kí ìrìn àjò ayé orí nìyẹn. Ẹni tí ò bá mọ ibi tí ń lọ yóò ṣàrántí ibi tí ń bọ̀ pé ibi tí mo ti ń bọ̀ bọ́nà yìí ṣe rí nígbà tí mò ń bọ̀ kan lórí yìí bó ṣe kó yà síbòmíì ni àbí kó gbégbèsè míì yóò mọ̀. Ara ibi tá a ti kùnà nìyẹn nílẹ̀ aláwọ̀ dúdú. Ẹ pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí British colonize nílẹ̀ aláwọ̀ dúdú ló ní ìṣòro yẹn, ìṣòro ìdàgbàsókè wọn ní gidi gan. Mò ń bọ̀ níbo ni problem ti bẹ̀rẹ̀, níbo ni ìṣòro ti wọnú ayé wa ní Nàìjíríà tí gbogbo ẹ̀ fi dà báyìí, tí Yíbò gbà fún Yorùbá, Yorùbá ò gbà fún Haúsá, Haúsá ò gbà fún Yíbò. Kí ló fà á? Ẹ máa bá mi ká lọ. Census a fẹ́ ṣe ètò ìkànìyàn láìpẹ́ yìí ó sì kù bí oṣù mélòó kan tàbí ọjọ́ mélòó kan àbí ọ̀sẹ̀ mélòó kan tí wọ́n ṣètò ìkànìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Eléyìí tó ti súnmọ́lé a ti ṣètò òṣèlú lọ, a ti dìbò, a ti lọ́mọ oyè. Awuyewuye dẹ̀ wà lórí ọmọ oyè tá a yàn nígboro káàkiri táwọn nǹkan fapá jánú. Bó ṣe jẹ́ pé wọ́n kàn fapá jánú lásán ni ibi tá a fẹ́ gbèbì sí òbí ti wù mbẹ̀ lọ̀rọ̀ tí ó wà ńlẹ̀ yìí. Eléyìí tó wá ṣe kókó jù bẹ́ẹ̀ lọ ní ọdún 1866 Nàìjíríà kọ́kọ́ experience ètò ìkànìyàn àkọ́kọ́ rí nígbèsí ayé wa. British ló conduct ẹ̀ fún wa ní 1866. Mi ìfẹ́ kọ́rọ̀ pọ̀ jù torí tí wà nílẹ̀ pọ̀ gan. Mi ìbá máa ń yànnà náà kí n mọ split lẹ́kọ̀ọ́kan kí n sọ population wa ń gbà yẹn bọ̀ ní ìdẹ̀ torí time ti lọ. Nígbà tó di 1871 ọdún márùn-ún lẹ́yìn ìgbà yẹn wọ́n tún conduct another census. Látìgbà tá a ti wá ṣe ọlọ́dún karùn-ún yẹn every ọdún mẹ́wàá wọ́n máa ń ṣe ètò yìí láti mọ iye population orílẹ̀-èdè yìí. Ǹjẹ́ ó mọ́yán lórí nígbà yẹn àbí ò mọ́yán lórí? Ọ̀rọ̀ ńlá ni. Ètò ìkànìyàn gbà náà gan ò mọ́yán lórí. Wọ́n kàn ń ṣe ní tòkíní tòkéjì ni kásátẹ̀ ìmọye wọn nítorí pé Nàìjíríà ò tíì di ilẹ̀ olómìnira nígbà tí wọ́n kọ́kọ́ ṣe sẹ́ńsọ̀ ní 1866 sorry. Nígbà tó di 1871 àṣekan. Nígbà tó di 1881 10 years later àtúnṣe míì. Nígbà tó di 1891 tó pé 35 years tá a ti ń ṣètò ìkànìyàn wọ́n ṣe míì, wọ́n conduct míì. Eléyìí tí wọ́n conduct tó jẹ́ àìtí ìgbà òmìnira nígbà yẹn tán fi ṣe òun ní ti 1901. Ètò ìkànìyàn lọ bẹ́ẹ̀ ṣúà lórílẹ̀ Nàìjíríà títí tó fi di ọdún 1952/53. Ètò ìkànìyàn tá à ń sọ yìí òun ni yóò jẹ́ ètò ìkànìyàn àkọ́kọ́ tí wọ́n ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà tó nítumọ̀, tó mele, tó mi oko,
tí gbogbo àgbáyé mọ̀ pé wọ́n ń ṣe census lọ́wọ́ ní Nàìjíríà. 1952/1953 òun ni ó jẹ́ gbajúgbajà ètò ìkànìyàn àkọ́kọ́ eléyìí tó lágbára jù tó mì orílẹ̀-èdè Nàìjíríà gbè títì. Population census yìí òun ni a gbà pé ó jẹ́ ètò ìkànìyàn ìgbàlódé tí wọ́n fi ara balẹ̀ kà ní ìgbà àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, tí total population Nàìjíríà jẹ́ 39,347,719. Ní 1953 population Nàìjíríà jẹ́ 39 million nígbà yẹn. Ọlọ́run ọba o. Then lẹ́yìn atótónu ètò ìkànìyàn ní 1952/1953 wọ́n ń pè kíní kan ní Kano riot. Àwọn Yorùbá máa ń pè ní ogun payábàyàbà. Ó wáyé nílẹ̀ Kano. Eléyìí tó wáyé ní oṣù karùn-ún ọdún láàrin 1952/1953 tó wáyé ní oṣù karùn-ún ọdún 1953. Ìjà ẹlẹ́yàmẹ̀yà ló wáyé nígbà náà lọ ní Kano láàrin Yorùbá àti Ìgbò àti Haúsá àti díẹ̀ Fúlàní. Àwọn ìran ẹ̀yà Ìgbò àti ìran Yorùbá àwọn fẹ́ kí Nàìjíríà kí a fi ká gba òmìnira lọ́wọ́ àwọn òyìnbó lọ́dún náà. Ṣùgbọ́n àwọn kan díẹ̀, kì í ṣe gbogbo wọn tán, àwọn kan nínú ìran àwọn Haúsá, àwọn tó jẹ́ elite wọn gbà kí Nàìjíríà gba òmìnira. Ibi tí ìṣòro àkọ́kọ́ tí kọ́kọ́ wọ orílẹ̀-èdè nìyẹn, tí British ti get pattern tí wọ́n fi mọ rúùlù wa. Ṣé ẹ mọ̀, wọ́n ní àlejò tó wọ̀lú tí wọ́n ń tọ́ka sí sàárẹ̀ afọ́jú, ṣàìmọ̀ pé ó lọ́wọ́ onílé nú. Ó ní ìtumọ̀ ìjà riot tó wáyé ní Kano lọ́dún náà 1953. Ìjà ilé ẹ̀mí àwọn òkú sùn. Òkú èèyàn, ẹ lọ bèrè dáadáa ìtàn tí mò ń sọ yìí. Òkú sùn nílẹ̀ Kano lọ́dún tá à ń sọ yìí. Òkú sùn gan. Nítorí sọ̀rọ̀ ọmọ sẹ́ńsọ̀ yẹn pọ̀ o. After sẹ́ńsọ̀ yẹn, bọ̀ máa kàn ra yan briefly, má dẹ̀ sọ nǹkan kan tí mo fẹ́ kẹ́ lọ dìmú. Ìtàn tí mò ń sọ yìí mo fẹ́ kẹ́ máa di àwọn kókó kankan mú ń bẹ̀. Lélẹ̀ tó ṣe pàtàkì tó jẹ́ pé bẹ́ẹ̀ ni ìkùnà ti wá. Nígbà tí wọ́n ṣe sẹ́ńsọ̀ yìí, kí wọ́n tó give result sẹ́ńsọ̀, àwọn British ti mọ̀ pé eléyìí tí wọ́n kà lẹ́kọ̀ọ́ ó pọ̀ ju ti Kano lọ. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ rèé o. Torí kólónì ní Kano ní Èkó jẹ́ as at that time. Ibẹ̀ ní gángan làwọn òyìnbó fi ìdí palẹ̀ sí tí wọ́n ti ṣètò ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Òun náà fi ṣe capital. Ìgbà tí wọ́n ka sẹ́ńsọ̀ Èkó ó ju ti Kano lọ. Kò sí àkọọ́lẹ̀ tó fi hàn, ṣùgbọ́n àwọn ará àgbà náà mọ̀ tán jó lóṣèlú tí wọ́n jẹ́ elite nílẹ̀ Yorùbá, wọ́n mọ̀ pé nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Òyìnbó tó ka sẹ́ńsọ̀ Kano, àwọn Bìrìtìkó fẹ́ control ẹ̀ pé kó lè bá a jẹ́wọ́, kó lè bá kán lè rí bí manipulate population census ti Kano. Bó ti sọ pé kò gbàbọ̀dè, wọ́n dẹ̀ give order pé kí wọ́n pa ká má jẹ́ kí káwọn Haúsá pa iná fi dá riot yẹn lẹ̀. Wọ́n pa máa yẹn, wọ́n dẹ̀ bò ó, ọ̀hún ló kú sí. Wọ́n ṣe wá send ẹlòmíì, wọ́n ṣe wá send delegate mi, ọ̀hún ló wá give figure Kano.
in tóyìnbó ṣe ní òṣèlú orílẹ̀-èdè yìí pọ̀ gan tó ti damage so many things but èmi ń ṣe ìtàn yìí mo fẹ́ kó rí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ó pé okùn tí wọ́n fi ń control orílẹ̀-èdè sì ń bẹ ní Britain dọ́là wọ́n gbígbà tán sokùn mọ́ èèyàn nídìí táwọn ará ń fà díẹ̀díẹ̀ tí wọ́n ń jẹ́ díẹ̀díẹ̀ ni tí ń ṣẹlẹ̀ sí wa tẹ́yìn rí gbogbo nǹkan tẹ́yìn rí tó ń dàrú lójú tí ò ní túmọ̀ yẹn iṣẹ́ British ni political power tí wọ́n ní lórí wa ò ní wọ́n ń dọ́gbọ́n display ẹ bá rí tẹ́nìkan bá dédé misbehave ejò lọ́wọ́ nú wọ́n dá mẹ́wàá wò ọ̀rọ̀ tí ń bẹ nù mí pọ̀ lórí ìtàn yìí bọ́ mo fẹ́ kẹ́ máa fọkàn bá mi lọ torí àti ìdènà agbami tá a bá débi agbami ẹ̀ mọ̀ bí tí nǹkan ti ṣe orílẹ̀-èdè yìí wọ́n ti sẹ́ńsọ̀ yẹn tán wọ́n gé fífigọ̀ wọ́n rí wípé Kánò pọ̀ ju Èkó lọ at the end of the day à ń bá a lọ ẹ dẹ̀ mọ̀ pé ó ní ratio tí Nàìjíríà fi improve tán fi ń ka sẹ́ńsọ̀ yẹn every year kí ni nǹkan tá a fi ń kí ni strength tí kí ni growth sẹ́ńsọ̀ wa yearly so wọ́n ti mọ̀ ratio tán fi ń gbé kò sí ní bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tí kò kàn fẹ́ déédéé double cross Kánò kò possible because àwọn factor kan wà tó sọ̀rọ̀ mọ́ Kánò factor kọ́kọ́ ni pé Muslim ni wọ́n máa ń bímọ gan àwọn ò ní kíní then number 2 Muslim wọ́n lè fẹ́yàwó tó pọ̀ ìfẹ́yàwó púpọ̀ dẹ̀ ní yìí máa ń fa ọmọ yọyọ ni ìyẹn number 1 tó jẹ́ ní ojú reason tó jẹ́ ní ojú ni bó títẹ̀ kó migration ni irú wa ògiri wa wà lẹ́kọ̀ọ́ so àwọn òlo yẹn àwọn fẹ́ lo population ti Kánò yẹn pé original ni pé irú wa ògiri wa ló wà lẹ́kọ̀ọ́ lẹ́fẹ̀ẹ́ máa fi bí tiwa ibẹ̀ yẹn kan mọ̀ ń lọ nígbà tán parí sẹ́ńsọ̀ tí ìjọba tó padà sí tí ètò ń lọ ogun pàyàbàyàbá bẹ́ẹ̀lẹ̀ ní Kánò wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ Yorùbá àti Ìgbò àwọn Haúsá náà dé àti Fúlàní náà kú torí kò sí gbogbo òṣìṣẹ́lẹ̀ àwọn èèyàn wa náà dó tì wọ́n ẹ wo yí àyẹn táwọn èèyàn ti dó tì wọ́n àwọn náà kú but at the end of the day ogun yẹn lọ ọjọ́ mẹ́rin péré náà fi ṣe ogun wàhálà yẹn o Kano riot just 4 days gbogbo àgbáyé ló mọ̀ ó mì tìtì that was the first riot tí wọ́n kọ́ ṣẹlẹ̀ ní Nàìjíríà tó le jù Kano riot 1953 ọjọ́ mẹ́rin ni wọ́n fi dá wàhálà yẹn lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run gbàdúrà wa gbogbo ẹ̀ lọ ègbèrègbè lórí ẹ̀ àwọn tí ó farapa náà farapa wọ́n ń bá ètò ìṣèjọba lọ. nígbà tó di ní 1960 tó di 60 olúkálùkù ti dá ẹgbẹ́jẹgbẹ́ lẹ̀ láti 1958 ẹgbẹ́ òṣèlú tí ó gba ètò ìṣàkóso lọ́wọ́ àwọn òyìnbó mi ì fẹ́ rìn jìnnà lórí yẹn bí tí wàhálà ti bẹ̀rẹ̀ rẹ o ìgbà yẹn Ìgbò ti ní briefing Yorùbá náà ti ní briefing Yorùbá náà ti ní briefing Haúsá náà ti ń bífù Yorùbá wọn kákó sáà ń bífù ara wọn pé ẹnìkan sáà ló yẹ kó kọ́kọ́ ṣètò orílẹ̀-èdè yìí ẹnìkan ló yẹ kó kọ́kọ́ ṣe nǹkan kò tí ń prove rẹ̀ páwọn làwọn unique jù bọ̀ òyìnbó ti ní interest nínú àwọn ará òkè ọya nítorí pé wọ́n jẹ́ wọléwọ̀de wọ́n dẹ̀rí wọn control wọn ò rí Yorùbá àti Ìgbò control tí Yorùbá tún ṣẹ́ lápá kan tí wọ́n rí nípa ìran Yorùbá ni pé wọ́n ní àwa gbọ́n jù pé tá a bá fi agbára yẹn lẹ̀ fún wa possibility wà ká double cross ayé kó jẹ́ pé gbogbo ayé gan àwa gan wọ́n sìn gbẹ̀yìn pẹ̀lú resources tó wà ní Nàìjíríà wọ́n rí Ìgbò bí ẹni tó greedy pé àwọn eléyìí greedy ni even tẹ́ bá lọ wo speech kan tí Ahmadu Bello give ní around 1952 or 54 ó sọ̀rọ̀ nípa
ìrìn àjò àwọn ẹ̀yà Ìgbò wípé níbi tí wọ́n gírídì dé tẹ́ ẹ bá gbà wọ́n ṣiṣẹ́ wọ́n sì máa wọ́nà àti dọ̀gá yín, dọ̀gá ẹni tó gbà wọ́n ṣiṣẹ́. So everybody ti mọ̀ pé wọ́n gírídì. Òyìnbó gan tó colonize wọ́n mọ̀ pé Ìgbò gírídì. Wọ́n gírídì gan gbogbo nǹkan bíi kí nǹkan ó di tiwọn kó jẹ́ pé àwọn oníjẹ number one débi wípé àárín ara wọn gan kò ṣètò. Greediness yẹn wọ́n ń ṣe síra wọn everybody dé ń rí. Tí Yorùbá ni pé Yorùbá ti wà tún kọ́ni jù. Ní tó bá ti lè involve owó, èdè Yorùbá ò ní jọ. Ibi tán tí òyìnbó ti gẹ́tì àwa tiwa nìyẹn. Wọ́n ní pé tó bá ti lè dọ̀rọ̀ owó báyìí, èdè Yorùbá ò ní jọ. Ìwọ bá ti fẹ́ mú Yorùbá, ìwọ sáà pé ìyàwó rẹ̀ àbí kọ́kọ́ kọ sẹ́yìn. Tẹ́ wá pé ọkọ gan sẹ́yìn pé kó da ìyàwó rẹ̀ yóò dà. Tó bá láti lè la owó lọ. Ní tí ò ní mú Yorùbá sẹ́ òun ni kó má la owó lọ. Odidi ọba ìlú gan yóò ta aráàlú rẹ̀ tó bá ti dọ̀rọ̀ owó. Ìran Yorùbá bí ìran Yorùbá ṣe rí ní tiwọn nìyẹn. Ètò ń lọ nígbà tó di 1960. Ọ̀pọ̀lọpọ̀ gbà pé Haúsá Fúlàní ni Tafawa Balewa. Tafawa Balewa gorí ìtẹ́ orílẹ̀-èdè yìí. Ó di Prime Minister Nàìjíríà nípasẹ̀ ìbò dídì ló fi wọlé. Ní tó sọ̀rọ̀ mábò yẹn nítorí pé kì í ṣe ibi tí mò ń lọ nìyẹn, but ète àti gbogbo ọgbọ́n tí wọ́n dá láti fi dìbò. Àwọn mẹ́ta náà wà ní contest: Awólọ́wọ̀, Azikiwe àti Tafawa Balewa. But Tafawa Balewa ló já mọ́ lọ́wọ́. Ó di Prime Minister Nàìjíríà with the help of àwọn òyìnbó pẹ̀lú tactics tí wọ́n lò everything. Kò rújú, òyìnbó dúró tì ló fi débẹ̀. Wọ́n dẹ̀ hand over ìjọba fún. Èèyàn dáadáa ni bàbá yìí. Nínú rẹ̀ èèyàn dẹ̀ ni. Kódà kò mọ bá a ti máa jẹ nǹkan ní jẹgúrújẹrá, kò mọ̀. Bá a ti kówó jẹ ká kọ́rọ̀ jọ ká fi ṣe, àwọn bàbá yìí ó mọ̀ nígbà yẹn. Ètò ìlú lọ bó ṣe yẹ kó máa lọ. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń bínú sì ń bínú nítorí pé wọn ò wà happy pẹ̀lú bí situation yẹn ṣe rí. Wọn ò wà happy. Wọ́n fẹ́ kó jẹ́ pé ètò ìlú yóò wà lọ́wọ́ àwọn. Yorùbá fẹ́ kó wà lọ́wọ́ wọn. Ìgbò fẹ́ kó wà lọ́wọ́ àwọn.